Àwọn ẹ̀mẹ́ ìsìlẹ̀ náà ìbíokòrò òjàbúgbè ọ̀sẹ̀ ọ̀yẹ́ ẹ̀mẹ́ ìjàpénu mẹ́ ìzóyè ọ̀sẹ̀ mẹ́nẹ́rà ọ̀nyàmùpẹ́ wọ́n kọ́ kéde bla wúre bí ọmọ wúre bí ọ̀rọ̀ n'orò ọba ọ̀yà àwọ̀ ìsí ẹ̀wà ìpẹ́jù rọ ọmọ mẹ́rẹ̀ o ọmọ mẹ́rẹ̀ gbẹ́gọdọ̀ ọmọ mẹ́rẹ̀ gbẹ́gọdọ̀ bí ẹ̀mẹ́rẹ̀ ni o ọ̀rẹ́ mọ́ ẹ̀rí òróró èrú gbẹ́jọ kárò yọmọ wo ọ̀rọ̀ ọmọ ẹ̀ ní òróró. Mama me ya gbẹgọdọ mama me yẹ inene mama me yẹ adobisio. Mama me yẹ gbẹgọdọ mama me yẹ gbẹgọdọ yẹ mẹrẹ yẹ arẹmọ yẹ yẹ arẹmọ yẹ kálẹ yẹ arẹmọ yẹ yẹ. Mama me yẹ gbẹgọdọ mama me yẹ inene mama me yẹ. Mama me yẹ gbẹgọdọ mama me yẹ. Go
gbogbo rẹ̀ yẹ. Orò máa tó ní àpẹ́tì. Mama mana yóò wẹ̀rù ẹ̀. Mama mana yóò wẹ̀rù ẹ̀. Mama mo gbogbo rẹ̀ yẹ. Mama mo gbogbo rẹ̀ yẹ. Òwúrọ̀ yóò. Orò ìbá ẹ̀sẹ̀ ẹ̀dùn ọ̀rọ̀ kiri pò. Ẹgbẹ́ lẹ́rú wẹ̀rù ẹ̀. Mr. Steven, a guitar, alias Okukoko, Mandada Queen, Mama Mobobole, Mama Mobobole, Orumwa Mayo, alias Ayogi Joe, Mama Mobobole, Mr. Julius Yesa, the managing director of JJ Scott Warri, Nigeria Limited. I hope you work with Wayemo. Orowé Mr. Dominic Ojaikre, retired major. I hope you work with Wayemo. Ona. Ejotwa. Orowé Mr. Kuko, Ekutele, Alaze Kama, Elobiwo, Ojo Damu Payoye. Yelele. Orowé Mr. Gori Ajebe, the custom officer, alias Academy Regional. Yeah, give me no radio.
Yọkwoke. Alọ́lọ́ adédè rẹ̀. Okòrò lọ́lọ́ adédè rẹ̀. Yasero adédè. Yasero adédè. Dada kọ ìrere yẹn. Dada kọ ìrere yẹn. Oro wọn kọ ní eru.
ìyá